lọ. Ọ̀rọ̀ yìí ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé kí abunilówó jẹun kò tó kí a kọ́ni bí a ti lè máa ṣiṣẹ́ rówó lò, ní pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọmọ Ògùn kì í ṣọ̀lẹ rárá. Àkọlé ìpínlẹ̀ Ògùn náà ló tún sọ pé ọmọ Ògùn iṣẹ́ yá. Ó tún wá fi hàn pé iṣẹ́ lòògùn ìṣẹ́ àti pé ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù ń bẹ lọ́wọ́ ẹ̀. Nítorí ìdí èyí, ìjọba ìpínlẹ̀ Ògùn kò fọwọ́ yẹpẹrẹ mú ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ rẹ̀ tí kò ní iṣẹ́ lọ́wọ́, pẹ̀lú àfojúsùn láti rí dájú pé ìṣòro àìní iṣẹ́ lọ́wọ́ yìí dóhun ìgbàgbé láìpẹ́ ọjọ́. Ní kété tí ìjọba gómìnà ìpínlẹ̀ Ògùn ti rí pé ìṣòro àìní iṣẹ́ lọ́wọ́ jẹ́ ara àwọn ìṣòro tó ń kojú àwọn èèyàn rẹ̀, tí ó sì mọ̀ wípé àwọn èèyàn rẹ̀ kì í ṣe ọ̀lẹ rárá, ó mú ètò ìpèsè iṣẹ́ lọ́kùnkúndùn. Ní àsìkò tí ó ń ṣe ìpolongo ìbò àti ní ìgbà tí ó dé orí àlééfà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2011, gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìlérí láti pèsè iṣẹ́ fún ẹgbẹ̀rún 10 ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ láìpẹ́ láì jìnnà. Láti ìgbà náà ni ètò ìgbanisíṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu, tí ó sì jẹ́ wípé wọ́n ti gba àwọn ọ̀dọ́ wọ̀nyí sí iṣẹ́ ní àwọn ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ètò ìgbanisíṣẹ́ náà tún ti tẹ̀síwájú, tí wọ́n sì tún ti ṣe ìdánwò ìgbanisíṣẹ́ fún àwọn mìíràn pẹ̀lú èròǹgbà títún fún àwọn ẹgbẹ̀rún 2 mìíràn níṣẹ́. Síwájú sí i, àwọn ẹgbẹ̀rún kan ọ̀dọ́ tó ti kẹ́kọ̀ọ́ jáde tí kò ní iṣẹ́ lọ́wọ́ mìíràn ni ìjọba tún ti ṣètò láti tún jẹ́ kí wọ́n jẹ àǹfààní ètò owó ìrànwọ́ bílíọ̀nù kan náírà tí ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ilé ìfowópamọ́sí Bank of Industry ṣètò rẹ̀. Lábẹ́ ètò yìí, ìjọba ti ra àwọn ẹ̀rọ afọ́kúta láti máa yá jáde fún àwọn tó bá nílò rẹ̀. Lábẹ́ èyí tí wọ́n tún ti ń kọ́ àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ bí wọ́n ṣe ń lo àwọn ẹ̀rọ náà, pẹ̀lú èròǹgbà kí wọ́n lè ra ti ara wọn láti fi dá iṣẹ́ tiwọn náà sílẹ̀. Gbogbo àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ tọ́lọ́run fún wa yìí ó pọ̀ káàkiri tó jẹ́ pé tá a bá lò wọ́n dáadáa ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lè jẹ́ kí àìríṣẹ́ yìí kó dínkù lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀rín àwọn youth àti àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀ tí ń ṣe tọ́jú àgbàlagbà ni tó jẹ́ pé wọ́n ń fọwọ́ ṣe ni wọ́n á tún jẹ́ kí gbogbo àti nǹkan tó yẹ kán ṣe ní bíi wákàtí bí ọjọ́ 4 wákàtí kan péré ló máa ṣiṣẹ́ yẹn. Bákan náà ni aya gómìnà ìyáàfin Olúfúnṣọ́ Amósùn lábẹ́ ètò rẹ̀ tó pè ní ìgbélárugẹ àwọn akẹ́kọ̀ọ́ jáde tí kò ní iṣẹ́ lọ́wọ́ tó ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ 14 kan ní ibi tí wọ́n ti kọ́ 1,120 àwọn ọ̀dọ́ wọ̀nyí ní iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi. Àwọn ọ̀dọ́ náà tí wọ́n wá láti gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n tún fún ní irinṣẹ́ tí wọ́n nílò fún iṣẹ́ tí wọ́n kọ́ àti ẹgbẹ̀rún 25 náírà láti lọ fi dá iṣẹ́ ara wọn sílẹ̀ ní kété tí wọ́n bá parí ìdánilẹ́kọ̀ọ́ náà. Bí ó ṣe ń pèsè fún àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ yìí, tún ni ìjọba tó wà lóde yìí ní ìpínlẹ̀ Ògùn tún rí dájú pé àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin rẹ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ rẹ̀. Méjì péré nínú àwọn ètò pàtàkì 5 ìjọba Ìbíkúnlé Amósùn ni a ti mẹ́nubà báyìí o, tí a sì rí i pé wọ́n ti ṣiṣẹ́ lọ rẹ́rẹ́ lórí wọn, tí ó sì tún jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú ló ti ń jẹ àǹfààní àwọn ètò ìlọsíwájú wọ̀nyí. Ọ̀pọ̀ ló sì ń kọminú pé báwo gan-an ni ìjọba yìí ti ṣe àwọn àṣeyọrí yìí lẹ́nu àsìkò ráńpẹ́ tó dórí àlééfà yìí. Ṣé aṣíwájú rere tó ní ni àbí àfojúsùn rere tí aṣíwájú náà ní, àbí tí àwọn tí wọ́n jọ ń wa ọkọ̀ ìpínlẹ̀ náà? Ó mà ṣeé ṣe o kó jẹ́ pé
àpapọ̀ eléyìí ló mú kí àwọn àṣeyọrí wọ̀nyí ṣeé ṣe. Àmọ́ nǹkan kan tí ó dájú ni pé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò kó iyán àwọn obìnrin kéré rárá. Ó fàyè gbà wọ́n nígbàkúgbà tí àyè bá ṣí sílẹ̀ láti kó ipa tó jọjú nínú iṣẹ́ ìjọba rere. Ní ìpínlẹ̀ Ògùn, a lè fọwọ́sọ̀yà pé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún àwọn obìnrin ní ìdá 25% nínú ìṣèjọba rẹ̀, nítorí pé àwọn ipò ńláńlá ni àwọn obìnrin dì mú nínú ìjọba Ìbíkúnlé Amósùn. Lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn àti ọ́fíìsì aya gómìnà, wọ́n ti ṣètò lóríṣiríṣi tí ó ti mú ìrọ̀rùn bá ìgbé ayé àwọn obìnrin àti ọkùnrin ní ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Oríṣiríṣi àwọn ètò bíi àtìlẹ́yìn àwọn àgbà, ìrànwọ́ fún àwọn opó, ètò kóríyá fún àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ àti ìgbélárugẹ àwọn aláìní ni wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ láti rí i pé àwọn obìnrin náà gbé ìgbé ayé tó dára láwùjọ. Bákan náà ni wọ́n tún ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin tí wọ́n pè ní ẹgbẹ́ ìtẹ̀síwájú àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn, èyí ni Ogun State Women Advancement Forum WAFO. Èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi máa rí i pé wọn kò fi ẹ̀tọ́ àwọn obìnrin dùn wọ́n láwùjọ. Ẹgbẹ́ náà ní 300 ọmọ ẹgbẹ́ tí ó sì jẹ́ pé ó kéré jùlọ wọ́ọ̀dù kọ̀ọ̀kan nínú gbogbo 124 wọ́ọ̀dù tó wà ní ìpínlẹ̀ Ògùn ló ní aṣojú kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ náà. Bákan náà, ìjọba kò fi ọ̀rọ̀ àwọn ọmọdé náà ṣeré rárá. Ìpínlẹ̀ Ògùn ni ó jẹ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe ìfilọ́lẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọdé nílẹ̀ yìí ní kété tí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ sọ dòfin. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ara àwọn àṣeyọrí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn. Gbogbo àwọn àṣeyọrí ìjọba wọ̀nyí ni ó mú kí àwọn aráàlú kún fún orin ọpẹ́ àti ayọ̀ fún aṣíwájú rere tí Elédùmarè fi ta wọ́n lọ́rẹ. Ẹ̀rín bíríìjì ìsàlẹ̀ yẹn ń bí Ìbùkún sinimá lẹ́nu ọjọ́ mẹ́ta ìná. Ọlọ́run náà ló tún ní kó tún bá wa ṣe. Omi yẹn tún múra àti tún fẹ́ wọ ilé again. Lẹ́ta dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ àwọn nǹkan mèremère tí ó ṣe Ọlọ́run nú àánú ẹ̀ á fún ní àṣeyọrí ṣe. Ní ìtó débẹ̀ yìí èmi bí ẹnìkan o mo fọwọ́ sọ̀yà ìpè ó ti ju tẹni tó ti ṣe ọdún 7 lọ. Yàtọ̀ sọ́nà gbogbo ọ̀nà tó wà ní Abẹ́òkúta ń bí àfi ibi tí ètí ìṣiṣẹ́ dé ìyàtọ̀ wà. Afẹ́ ẹ̀mí àgùn abáwa ṣe dáadáa yóò ṣọdún 8 lágbára Ọlọ́run inshallah. Ìjọba tiwa yìí àwọn aráàlú ló gbé wa débẹ̀, Olúwa ló lò wọ́n, a dẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa pẹ̀lú wọn ni. Ìwọ̀n báyìí tá a ti ṣe tán sọ pé àwọn yìn wá lọ́gọ̀ ẹnu wa dùn, eléyìí ló tún máa jẹ́ kí a tún ṣe sí i. Àmọ́ ṣá mo fẹ́ fi dá yín lójú wípé gbogbo àwọn nǹkan tá a ṣe yìí tán ni a ti ṣe yìí, èmi nígbàgbọ́ pé kékeré ni torí a sì fẹ́ ṣe púpọ̀ sí ní gbogbo, bóyá ní ti ọ̀rọ̀ ìwé ni o, ní ti ọ̀rọ̀ ìlera ni o, ní ti ọ̀rọ̀ ohun àgbẹ̀ ni o, ní ti ọ̀rọ̀ kákọ́lé ni o, ní ti ọ̀rọ̀ ká ṣe ọ̀nà ni o, gbogbo tán ni a ti ṣe yìí, inú mi dùn sí. Àmọ́ ṣá mo mọ̀ wípé a ṣẹ̀ṣẹ̀ mọyẹ bọ̀ lápò ni, lágbára Olúwa ká tó rí bí ọdún kan sí 2 sígbà tá a wà yìí, àwọn èèyàn wa náà àti rí wípé ìyàtọ̀ gidi ó ti dé bá wa, àti tún ìlú Ògùn State àti tún tò àti tún ṣe.